Èdè mẹ́rin la fẹ́ sọ ń sìn èdè mẹ́rin, okay? Jà sọ mẹ́rin, okay? Ṣé o ti gbọ́? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ẹlòmíì bẹ́ẹ̀ tó yẹ pé kò gbọ́ èdè Yorùbá, ẹlòmíì bẹ́ẹ̀ tó yẹ pé èdè Pòfin school ló gbọ́, ẹlòmíì bẹ́ẹ̀ tó yẹ pé èdè Pòfin school ló gbọ́. Tó rẹ̀ ni mo fẹ́ kó kí gbogbo wọn ní èdè mẹ́rẹ̀ẹ̀rin tó gbọ́ kí inú wọn lè dùn. Ṣọ́nà mi ti yẹn ń sìn yìí, okay? Torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí wọ́n bí wọn sí. Irú ẹ̀yin nísìnyí ìdí tẹ́ fi láǹfààní àti gbọ́ èdè mẹ́rin ni wípé à ń gbé lórílẹ̀‐èdè Finland, Pòfin school ni wọ́n sọ ń bì. Mọ́mì rẹ̀ ó wá láti orílẹ̀‐èdè Poland, wọ́n sọ Pòfin school bẹ́ẹ̀. Èmi wá láti orílẹ̀‐èdè Nàìjíríà, wa máa ń sọ Yorùbá. Èmi àti mọ́mì rẹ̀ tá bá tún fẹ́ sọ̀rọ̀, àwa máa ń sọ èdè Gẹ̀ẹ́sì. Ìdí tẹ́yìn fi gbọ́ èdè mẹ́rin nìyẹn. Sọ̀rọ̀ mi ti yẹ nísìnyí. Ẹ̀yin náà ti gbọ́, ẹ̀yin nìkan lẹ gbédè mẹ́rin, èmi àti mọ́mì àgbédè mẹ́rin o. Mo ti ṣàlàyé ìdí tó ṣẹlẹ̀ fẹ́. Ṣùgbọ́n nísìnyí jẹ́ ká fi ìyẹn lẹ̀ náà. Ọgbọ́n ẹ mọ̀ kó gbédè Gẹ̀ẹ́sì, mo mọ̀ kó gbọ́ Gẹ̀ẹ́sì. Ṣùgbọ́n nísìnyí jẹ́ ká fi ìyẹn lẹ̀, ó ti yẹ nísìnyí ká dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn fún ọjọ́ ìbí rẹ̀, fún àdúró ọjọ́ ìbí rẹ̀ tá a ṣe lánàá, okay? Nísìnyí ẹgbẹ̀lẹ́ mo fẹ́ kó kí àwọn èèyàn gan ní èdè Yorùbá, okay? Mo fẹ́ kó kí àwọn èèyàn gan ní èdè Gẹ̀ẹ́sì. Mi ní sọ fún ọ. Okay? Mo fẹ́ kó kí àwọn èèyàn gan ní èdè Pòfin school. Okay? Mo fẹ́ kó kí àwọn èèyàn gan ní èdè Pòpó school, èdè mọ́mì. Gẹ́gẹ́ ọ̀bàdàn ó ṣeun bóyá tó bá wọn yẹ pé ẹ ṣé o, a dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ ṣé ẹ kú àtìlẹ́yìn wa o, ẹ túbọ̀ máa tẹ̀lé wa, àwa náà máa tẹ̀lé yín, ẹ ṣé gan fún àdúrótì, ó dìgbà kan náà o, ó dàbọ̀ o, àwọn èèyàn orí ẹgbẹ́ òǹjọ́ kó dàbọ̀ o. Kindly subscribe to our YouTube channel Yoruba Pikin and remember to hit the notification bell to enjoy more of our videos. Thanks for watching. Ọmọ Yorùbá lèmi o.